Ìwọlé téńté, ìwọlé téńté, ìwọ́dọ̀ṣùpá o, ìwọlé téńté. Tẹ́ni gbọ́ ládòṣùpá o, ìwọlé téńté. Ìwọ Olódò Ọba tí ń jẹ́ tẹ́ni gbọ́ ọlá ọmọ tẹ́ni tó gbìn. Ìwọ, àwọn lọ́mọ akẹ́wọ́ sówó. Ìwọ ń lọ máa kọ́bi ìsọ̀rọ̀. Ìwọ tí ó dídẹrẹ́ ń pe tẹ́nu rẹ̀ kákó roboto. Odídẹrẹ́ ò máa já mọ́ bí ìwọ ń gbégbá lọ́mọ olúgbọ́n àgbẹ̀ ní ìwọ̀n ọmọ gbáyàmù. Àgbẹ̀ ní ìwọ̀n ọmọ olóòlà tí ń sá kẹ́kẹ́. Alágbẹ̀ ní ìwọ̀n ọmọ olóòlà tí ń ká bàjẹ́ dídí sẹ́nu abẹ́jẹ́jẹ́ olóòlà tí ń wẹ̀wẹ̀ jẹ. Èrò jẹ̀mí àgbẹ̀ bẹ́ẹ̀ bá ti dòdò ọba kẹ́ ẹ dúró torójú oró owó jẹ́sẹ̀ ẹ̀wọ̀n tó mi ìrù ọ̀kẹ́rẹ́ ẹ̀wọ̀n òjò mi ọba tòrò bómi ọba bá tòrò kí láà fẹ́ rí òmù bọba mú bọ́ ọ̀sùn kí láà fẹ́ rí òmù bá jagun nílé bàbá tó bí wọn lọ́mọ. Ọ̀sà méjèèjì ìwọ wọn kì í jiyàn bẹ́ẹ̀ ni wọn kì í jẹ ẹ̀kọ́ bálẹ̀ bá tí ilẹ̀ Ògùn ni wọ́n ń tọ́ ọ̀rọ̀ lọ́wọ́ ọba. Já gbanigbọ́n ní ìwọ̀n ọmọ olè lódì ọmọ arẹ́jọ́ abẹ ọlọ́tún oníkó yìí ní ìwọ̀n ọmọ ẹrù lọ́fà. Àgbẹ̀ ní ìwọ̀n wọn kì í gbóòlà lọ́wọ́ wọn. Ẹ̀rí ẹni bá gbóòlà lọ́wọ́ wọn pèrègèdè ní abẹ́ngẹ́ ọwọ́ wọn. Èrò jẹ̀mí àgbẹ̀ ṣẹfẹ́ kì í ní kì í yanu ni. Mo lè pé ìwọ ọmọ dákọ́dákọ́ ìwọ ọmọ dábòdábò ọmọ dákọ́dábò ẹ̀yin ló gbókó ńlá rẹnu ìgbẹ́ lọ́rẹ̀ẹ́ dà. Ẹ̀yin lọ́mọ òkọlẹ̀kùn kí dọ́kà súnmú ọmọ òjáwé tutù pọ̀dọ̀ dẹ́nu. Ẹ̀yin lọ́mọ àkìdí kẹ́dọ̀dọ́ aládọ̀ọ́dọ́ bìrìbì má pè mí láládọ̀ọ́dọ́ mọ́. Èrò àgbẹ̀ mo ti já dọ̀dọ̀ mi.